káàbọ̀ lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun olóòtú. ọ̀rọ̀ tí mo fẹ́ nà kalẹ̀ yìí gbogbo ọlá mọ ìyá wa kan ìyá wa ni wọ́n nínú ẹ̀sìn. ìyá wa yìí wọ́n máa ń pè wọ́n ní alhaja Kafilatu Kaula, orúkọ wọn alhaja Kafilatu Hamada Rufai, ìnagijẹ wọn ni wọ́n ń pè ní Kaula. ìyá wa tí mò ń mẹ́nu báyìí onímọ̀ ni wọ́n, ọ̀jọ̀gbọ́n ni wọ́n, oníkéwú ni wọ́n ké wọ́n mọ̀ ọ́. ìyá wa yìí nímọ̀, ọba mi jogún mọ̀ fún ìyá wa. kódà àáfàá ọkùnrin tí ò bá dángájá láàfáà wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìyá wa Haja Kafila Hamada Rufai, wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn níbi tí Ọlọ́run bù ìyá yìí lẹ́bùn tó bù wọ́n nímọ̀dé. kí ló wá ṣẹlẹ̀ sí ìyá wa alhaja Kafilatu Hamada Rufai Kaula? kí ló ṣẹlẹ̀ sí ìyá wa tí mò ń mẹ́nu ó bà yìí? ẹ máa rí fọ́tò ìyá wa yìí, ẹ máa rí bí bá ti ń báwo ètò mi lọ. n ó gbé fọ́tò ìyá wa alhaja Hamada Rufai, n ó gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ máa wò ó. bákan náà àbúrò wọn tọ́rọ̀ kàn alhaja Mariam Hamada Rufai tí ń ṣe àbúrò Haja Kafila, ìyá kan bàbá kan ló bí àwọn méjèèjì. mo ní wọ́n tún gbé fọ́tò tiẹ̀ náà wọ́n gbé sórí ètò yìí, àmọ́ ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀ tẹ́ bá wò ó kẹ́ má rí fọ́tò náà wò lásìkò yìí, ẹ padà máa wá wò ó. bákan náà ọkọ wọn Sharafadeen tóun náà ń ṣe ọkọ ìyá wa Haja Kafila, àwọn náà nípinnu ọ̀rọ̀ yìí kó tó wá kan Haji Qasim Àyànmọ́, ọkọ tuntun Haja Kafila fẹ́, àwọn náà nípinnu ọ̀rọ̀ yìí. ẹ pé kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ tí mo mẹ́nu bà yìí? ẹ pé kí ni ó múrú ọ̀rọ̀ yìí wá sí etí ìgbọ́ yìí? kábíyèsí Elédùmarè. Haja Kafila tí mo mẹ́nu bà yìí, Haja Kafila Hamada Rufai Kaula, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní àwọn ní arákùnrin kan, ẹ máa fi làákàyè èdè o. arákùnrin táwọn sì ní yìí ọ̀rẹ́ àwọn ni. nígbà tọ́rọ̀ fẹ́ dàrú lásìkò táwọn èèyàn lọ Mẹ́kà tí gbogbo ẹ̀ fẹ́ polúkúrúmuṣu, ló bá fi 10 million 10 million naira ló fi bu àwọn láṣìírí, làwọn fi lọ Mẹ́kà ọdún náà lọ́hùn-ún àtàwọn èrò táwọn kó lọ. àwọn wá wò pé irú eléyìí kò gbọdọ̀ jìnnà sáwọn. àwọn wá ní kí àbúrò àwọn Mariam Hamada Rufai, ìgbà tí ò sọkọ lọ́dọ̀ tiẹ̀ mọ́ tọrọkọ tiẹ̀ ti kú, ọkọ tí wọ́n ní bàbá wa Àríṣekọ́lá, nígbà tí bàbá Àríṣekọ́lá tó ti kẹ́sẹ̀, àwọn ẹbí ní kí Mariam Hamada Rufai kó nọkọ míì. ẹ̀gbọ́n rẹ̀ wá wò pé Haji Qasim Àyànmọ́ tó ṣe òun lóore yìí, òun ló yẹ káàbùrò tòun ó fẹ́, ló bá wá mú Haji Qasim Àyànmọ́ àti Mariam, ó ṣalágùn láàrin wọn. ẹ má jẹ́ lọ wo ná lórí ọ̀rọ̀ yìí. Haji Qasim Àyànmọ́ bá Mariam sọ̀rọ̀ tí ń ṣe àbúrò Haja Kafila. ọ̀rọ̀ gúrégé, ọ̀rọ̀ dùn láàrin wọn débi wípé Haji Qasim Àyànmọ́ ó lọ sí inú ẹbí àwọn Mariam, ẹbí Hamada Rufai, ó lọ inú ẹbí wọn láti lọ farahàn pé òun lòun fẹ́ Mariam. àwọn ẹbí sì ń sọ fún wípé kó lọ mọ́jọ́ tí wọ́n so igi wá. Haji Qasim sì gbéra ọkọ̀ ń bẹ̀. gbogbo ìgbà yìí ìfẹ́ òun àti Mariam ó ti wọnú ara wọn débi wípé ó ti ra mọ́tò fún Mariam pàápàá.
ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìyá wa tí mò ń sọ yìí tí mo pè ní onímọ̀ Hájà Kàfílà Káólà àwọn ò sí ń bẹ̀ o Ọlọ́run má fọ̀rọ̀ ọlọ́rọ̀ gbà wá lẹ́nu. Àmín. Wọ́n ní Hájà Kàfílà Káólà òun àtàrákùnrin yìí náà tún jọ ń jáde lẹ́yìn tó ti fi fún àbúrò rẹ̀. Jáde kọ̀kọ̀ àbí ti gbangba. Ìjáde kọ̀kọ̀ ìgbà tó ti pàwọn èèyàn bẹ̀rẹ̀ sí rí wọn àwọn èèyàn lọ sọ pé ṣé tẹ̀gbọ́ntàbúrò jọ ń fi ọkọ kan náà ni gẹ́gẹ́ bíi wípé Alhaja Kàfílà Káólà onímọ̀ ni ó wá ní kí Hájì Kọ́símù Àyànmọ́ kó lọ sọ fáwọn ẹbí tòun pé òun ò fẹ́ Mariam mọ́ o èyí tó wá jọni lójú ni wípé ìgbà tí Hájì Kọ́símù Àyànmọ́ ń lọ sọ́dọ̀ àwọn ẹbí Amọ́dà Rúfáì ìyá wa Hájà Kàfílà àwọn náà tẹ̀lé Hájì Kọ́símù Àyànmọ́ wọ́n jọ lọ inú ẹbí Amọ́dà Rúfáì ẹbí tiẹ̀ gangan ohun túmọ̀ sí pé ẹ̀gbọ́n tẹ̀lé ọkọ àbúrò láti lọ kọ àbúrò rẹ̀ lẹ̀ wípé kò fẹ́ àbúrò tòun mọ́ o òun ló fẹ́ fẹ́ nísìn. Kábíyèsí. èmi ti ń tòótọ́ ẹnu ya àwọn ẹbí àlùbáríkà yìí ẹbí Amọ́dà Rúfáì wípé Kàfílà onímọ̀ ní ọ̀ èdè ní àbásàsí èpè lọ́jà ọ́ ni àbí kí ló ṣẹlẹ̀ sí ọ ṣùgbọ́n Hájà Kàfílà ìyàwó onímọ̀ wọ́n fi ń yé gbogbo ayé pé àwọn ti fẹ́ Kọ́símù Hájì Kọ́símù Àyànmọ́ àwọn ti fi àwọn fẹ́ náà kò sí ohun tẹ́nìkan ó ṣe. ká ló tún gbẹrù ti Hájì Káólà ni. wọ́n ṣèyàwó ta ló so igi. àwọn àáfàá so igi. ta ló gbẹrù ìyàwó. àwọn àáfàá tí wọ́n wà ń bẹ̀ gbẹrù ìyàwó gbogbo ẹ̀ láwò nínú fídíò ó kàn dùn mí pé wọn ò ní lè gbé síbẹ̀ tí wò lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ẹ padà wá wo fídíò náà tẹ́ máa rí ibi tí wọ́n ti so igi pẹ̀lú Hájì Kọ́símù Àyànmọ́ Hájà Kàfílà Káólà àti Hájì Kọ́símù Àyànmọ́ bí wọ́n ṣe ń so igi gbogbo ẹ̀ ń padà wá fi wọ̀nyí bóyá tá a bá dénú apá kejì nù ẹ máa rí gbogbo ẹ̀. ṣé wọ́n ti so àbí wọ́n fẹ́ so. wọ́n ti so igi Hájà Kàfílà ìyàwó onímọ̀ ìyàwó Káólà wọ́n so igi fún ọkọ àbúrò wọn èyí tó wá jọ wá lójú ni wípé Hájà Mariam tí ń ṣe àbúrò Alhaja Kàfílà òun náà wá sọ jáde lẹ́nu wípé òun ti lóyún fún Kọ́símù ìyẹn Kọ́símù tí à ń pè ní Àyànmọ́ òun ti lóyún fún ẹ mọ̀ pé àwọn tí wọ́n ti fẹ́ ṣe mọ̀ mí mọ́. ẹ̀ tó ti ṣe mọ̀ mí ní pé lágbájá fẹ́ lágbájá tí Mariam bá lóyún fún Kọ́símù Àyànmọ́ kò sí ohun tó burú ń bẹ̀. gẹ́gẹ́ bó de ayé ṣe rí nísìnyí. tẹ́gbọ́n rẹ̀ náà sì mọ̀ pé ẹ̀yìn àbúrò òun ní fẹ́ èyí tó wá burú ní ọ̀rọ̀ yìí mọ́tò tí Hájì Kọ́símù Àyànmọ́ tí wọ́n rà fún Mariam Hájì Kọ́símù Àyànmọ́ gba mọ́tò yìí ó wá gbé mọ́tò yìí ó gbé fún ìyá wa Hájà Kàfílà Káólà ìyá sàlámù alaykum màmá mi ó ò tí ì pẹ́ jẹ̀bi o ọ̀rọ̀ yìí ò tí ì yé mi náà o ẹ wá rí ọkọ ìyá wa Hájà Kàfílà wọ́n pè ní Sharafaddeen gẹ́gẹ́ bá a ṣe gbọ́ òun lọkọ kẹsàn-án tí ìyá wa Hájà Kàfílà fẹ́ èmi ò tiẹ̀ fẹ́ tù yùn wọn ò fẹ́ béèrè yùn wọn ò fẹ́ lọ bẹ̀ wọn. ebi mo fẹ́ lọ náà ni wípé Hájì Sharafaddeen yìí àwọn fi ń yé wa wípé ọmọ tí ìyàwó Káólà bí fáwọn kò dájú pé làwọn gbogbo ọmọ yìí kò dájú pé àwọn làwọn ní àwọn ọmọ wọ̀nyí ó dá àwọn lójú pé inú àwọn ọmọ wọ̀nyí ọmọ àlè ń bẹ láàrin wọn. ìyá wa Hájà Kàfílà Káólà onímọ̀ ni wọ́n ọ̀jọ̀gbọ́n ni wọ́n tí mo sì mọ̀ pé gbogbo àwọn tí ajọ́ wọn kú òtún òjìrì la mọ ìyá wa Hájà Kàfílà Káólà. bàbá wa Àkàndé ọmọdé àgbà ọ̀rọ̀ tó délẹ̀ yìí ó sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ sí ìṣòro kò ṣeé pọ́nlá iyọ̀ náà ni kò ṣeé tú dànù
irú orin wo la fẹ́ kọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. olórin wo la kọ sí ìlú gbẹ̀dún. ìyá wa Ajá Kàfílà Kaola onímọ̀ nìyá ìyá mọ kéwú bí ọ̀páàrà bí àbá ń sọ̀rọ̀ báyìí kéwú dùn wọn lẹ́nu. ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó hàn sí gbogbo ayé ni torí ìyá wa náà sọ wọ́n fẹnu ara wọn sọ ṣé ẹ sì mọ̀ kémi àmbásádọ̀ Ọlátúndé Àkàndé Létí Ọ̀fẹ́ ọba bíi Ọlọ́run sí Àkàndé ẹ̀dá àdìtú kábíyèsí Elédùmarè ohun tí wọn ò bá gbọ́ ohun tí wọn ò bá rí ohun tí ò bá nímọ̀ sí wọn ní gbé wá sórí àtẹ́gùn ìyá wa Ajá Kàfílà Kaola àwọn náà ló fẹnu ara wọn sọ wípé àwọn làwọn ní kí Hájì Kọ́símù Àyànmọ́ kí ó fẹ́ àbúrò tàwọn tí ń ṣe Mariam wọ́n tún wá sọ wípé àwọn ò mọ̀ wípé ọkọ tàwọn làwọn fàbúrò tàwọn wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo yín lẹ́fẹ̀ẹ́ etí ara yín gbọ́ ohun tí ìyá wa sọ. ẹ ṣeun olóòtú. kí ló ṣẹlẹ̀ sí ìyá wa ṣé dì ló mú ìyá ni àṣàsí ló mú ìyá ni bàbá Àkàndé ọmọdé àgbà kí ló ṣẹlẹ̀ sí ìyá wa Ajá Kàfílà Kaola. mo kí gbogbo àwa Yorùbá tí ń gbọ́ mi ní alẹ́ Yorùbá ni wọ́n ní àpéjọ báyìí náà làkọ́lé ọgbọ́n àpéjọ àkọ́lé ìmọ̀ a sì péjọ àkọ́lé òye wọn ló kù dẹ̀dẹ̀ kílẹ̀ òun mọ́ òun ò rílé ọ̀rọ̀ kọ́ kábíyèsí torí pé kí ni ọ̀rọ̀ ò nílé ọ̀rọ̀ là ń sọ lálẹ́ yìí ọ̀rọ̀ mi kó bá wa. àmì àṣẹnu. mo kí Ajá wa Ajá Kàfílàtù Amúdà Rúfáì Kaola. mo kí yín ẹ kú mọ̀ ẹ kú ọgbọ́n mo sì kí àbúrò wọn náà tí ṣẹlẹ̀ sí. Mariam Amúdà Rúfáì. mo tún wá padà kí ẹni tí ń ṣe baálé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí náà. Hájì Kọ́símù Àyànmọ́. akí ọkùnrin ni. ẹni tí wọ́n fi lẹ̀ ńkọ́. ẹ ṣeun. Hájì Sàràfàdín. Hájì Sàràfàdín mo wá kí bàbá wa tí ń ṣe ọkọ ìyá wa. Kaola tí wọ́n fi lẹ̀. mo tún kí àwọn náà ó jẹ́ mẹ́rin òpó mẹ́rin ló gbélé ayé ró ayé wọ́n dùn gẹ́gẹ́ bí oyin yóò dùn bí oyin o àwa táwa ń gbọ́ wa lálẹ́ yìí mo kí àwa náà àwa gbọ́rọ̀gbọ́rọ̀ olóòtú. mo ń gbọ́ yín. ẹ sọ ní ibi tí kọ́kọ́ lọ kí n tún máa fèsì ọ̀rọ̀ mi ni wípé ìyá wa jẹ́ onímọ̀ ṣé ẹ rí tí a bá ní ká sọ nípa ìmọ̀ tàbá ní àfojú mọ̀ wo ẹnìkan lágbolé agbolé ó dàrú tàbá ní àfojú mọ̀ wo ẹnìkan nínú ìlú ó dàrú tàbá ní àfojú mọ̀ wo ẹnìkan ṣoṣo nínú ẹbí gbogbo ẹbí náà ni ó dàrú pátápátá nítorí pé kí ni Ọlọ́run ọba nìkan ni onímọ̀ tí a bá dénú Kùránì súrátù àyà nínú Kùránì bíbá Súrátù Bákọ́rà àyà 10 lọ sí 11 Ọlọ́run ní òun ò gbé Kùránì tòun lé ẹnìkankan lọ́wọ́ bí ìbáṣẹni tí làákàyè rẹ̀ pé ṣe mọ̀ pé kò tí sọ tábà ní kásẹni tí làákàyè rẹ̀ pé ẹlòmíì ò ní ìmọ̀ àmọ́ tí a bá dọ́dọ̀ àwọn tí ń tú ìmọ̀ gidi á rí i pé yàtọ̀ díẹ̀ ń bẹ́ẹ̀ kọ́lọ́run jẹ́ kí làákàyè wá pé nínú gbogbo nǹkan tí a fẹ́ ṣe lóde ayé. mo tún wá fẹ́ padà lérí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ rí i pé nínú ọdún yìí àti sọ ń parẹ̀ àwọn tó bá mọ nínú déètì tá a ṣe ètò ọdún yìí kan lọ síbẹ̀. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn èèyàn ó mọ wá wò pé tábà ní àfojú òde ayé wò á mọ wá wò pé nǹkan ló le tó báyìí rọ kò le o kò le ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ àwa tí ń bẹ lóde ayé pàápàá jùlọ àwa ọmọ kóòtù òjíire ni wípé ṣé ẹ rí àwọn àáfàá tí ń bẹ nínú ilé tí wọ́n ń tẹ́ yẹ̀pẹ̀ ẹ má jẹ́ wọn ó parun lérí ilẹ̀ olótú ẹ má jẹ́ wọn ó parun o gbogbo ẹ̀yin tí ń gbọ́ ẹ má jẹ́ wọn ó parun o tó àwọn kan wà tí wọ́n ń tẹ́ yẹ̀pẹ̀ tó já wọn lóòótọ́ tó já wọn bàbá wa tí wọ́n lóòótọ́ ẹ má parun ẹ̀yin tẹ̀sí jó lóòótọ́ náà ẹ dákun ẹ kọ́ àwọn ọmọ yín ẹ wo àwọn ọmọ yín kẹ́kọ́ wọn kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí jẹ́ babaláwo náà tẹ̀ ń dífá irú tí a bá ìtọ́jọ́ pẹ̀lẹ̀ ní Elédùmarè kó sí wa lọ́wọ́ ẹ dákun ẹ jẹ́ akọ ká mọ̀ tó kọ sí ìmọ̀ lópin kí ni mo fẹ́ sọ tí mo fi gbabẹ̀ ni wípé ṣé ẹ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn dáńdarúkọ yìí tẹ́ ẹ bá lọ sínú fáì ìka ọ̀hún ọ̀sẹ́ ó ní ohun ẹni lóhun ẹni ìran pẹ́pẹ́yẹ ò ní fọhùn àwó ohun ẹni lóhun ẹni ìran àgùntàn ò ní fọhùn ewúrẹ́ ohun ẹni lóhun ẹni kí ló fẹ́ sọ ń bẹ̀ nígbà tá a bá tún kó mẹ́ta bá dénú fáà òtúrúpọ̀n ọ̀sá ó lẹ́yìn ọmọ ẹ̀ dáadáa mọ̀ ó lé ìlú ẹlù jẹ́jẹ́ lòde ọ̀run lù ó lé ẹlù jẹ́jẹ́ kẹba lè rílé ayé gbé kí ló dé tẹ̀yìn tẹ̀ ń bẹ lérí ẹ̀gbẹ́ wá ń lùlù bó ẹ̀jọ̀ pé ewé ìkókò bó lè ya ẹjẹ́ ó ya bó lè ya ẹjẹ́ ó ya òjò pé ewé ìkókò bó lè ya ẹjẹ́ ó ya. olótú sẹ́ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ inú ìràwọ̀ ẹ̀dá ló wà o. ohun tó ń ṣẹlẹ̀ sáwọn ìyá wa Ajá Kàfílà Kaola. inú ìràwọ̀ ẹ̀dá ló wà o kí là ń pè ní ìràwọ̀ ẹ̀dá òun àwọn bàbá wa ń pè ní àkọsẹ̀jayé
olóòtú nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ṣé ti ẹ̀gbọ́n sábúrò lẹ́rí ọmọ ń gba bàbá lọ́wọ́ ìyá rẹ̀ ọmọ á gba bàbá lọ́wọ́ ìyá rẹ̀. ẹja fìyún sẹ́gbẹ̀ kan. ṣé ẹ rí àwọn tó ṣẹlẹ̀ yìí àwa máa wò ó pé kí ní ṣẹlẹ̀ inú ìràwọ̀ ló wà tá bá ní ká wo ìyá wa tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí. ìyàwó ajá kàfílà káwọ́là. tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí wọ́n nímọ̀ àmọ́ wọn ò fura. Ọlọ́run ní jẹ́ kí ilé ayé gbá wa mú. àmín àṣẹ Èdùmàrè. tí èèyàn bá nímọ̀ ó yẹ kéèyàn tún ní fura torí téèyàn bá gbójú lé ìmọ̀ bó bá gbójú lówó lè lówó lọ́wọ́ kó tẹ́ bó bá nímọ̀ tó gbójú lé mọ̀ lè gbójú lé mọ̀ kó kàbùkù. kábíyèsí. tó o bá wá ní ọgbọ́n kan tó gbójú lọ́gbọ́n ọgbọ́n ọ̀hún àgbọ́njù pé òun wọ́n ló ní tó bá débi táwọn ọlọ́gbọ́n ti gbọgbọ́n lọ́wọ́ rẹ̀ ó dẹni àbùkù Ọlọ́run níjà dẹni àbùkù. nǹkan tó fẹ́ gbọ̀ wá lóde ayé kì í jẹ́ agbọ́n Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan tó gbọ̀ wá kórí wa gbámú. nǹkan tí ṣẹlẹ̀ sí ìyá wa yìí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ sọ náà ni wípé ìyá wa alájà kàfílà káwọ́là la kọ́kọ́ fẹ́ sọ. kí ni mo fẹ́ sọ nípa rẹ̀ ni wípé ìràwọ̀ ló gbà mú. ìràwọ̀ àkọsẹ̀jayé ìbéèrè látòde ọ̀run wá ló gbà wọn mú. báwo ni ìbéèrè àtàkọsẹ̀jayé wọn ṣe lè gbà wọn mú. òun ló gbà wọn mú tí ìbá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nǹkan máa wá bẹ́ẹ̀ tẹ́yìn ó sì wá fojú kankan fi wò ó pé bó ṣe rí yìí ẹ jẹ́ ká wo gbogbo bí òde àgbáyé yìí ṣe rí àti bí mo ṣe lóko wọn bá orúkọ pínpín tèmi ní tíntín wọn bá kínkín tèmi ní kò pé ká mo tọ́jú rẹ̀ nítorí káwọn ọmọ mi ṣe kíni kán bá lè jèrè rẹ̀ lọ́la. òde ayé ló gbá ìyá yìí mú lérí ìmọ̀ lérí ẹ̀yàn kan tó jẹ́ látòde ọ̀run wá òde ayé gbámú ìràwọ̀ gbámú láti fi ṣe kíni o láti rẹ ìràwọ̀ yẹn lẹ̀ àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run tí wọ́n bá wá padà ṣe làákàyè ọkọ tí à ń sọ ń parẹ̀ kì í ṣọkọ títí lọ o gbogbo yẹn lọ kọ́ kalẹ̀. àjùkọ́ sí máa yàn mọ́. kì í ṣọkọ títí lọ o. ìyá wa ti lérí ó ní olóòtú tá a bá ní aṣọ ká mọ́ fàájù kò sáyè ẹ rí i pé ẹ̀kẹwàá ni wọ́n ń kà yìí. ẹlẹ́ẹ̀kẹwàá ni àjùkọ́ sí máa yàn mọ́ jẹ́. ẹlẹ́ẹ̀kẹwàá ni àmọye ọdún tí ìyá wa ní kì í ṣọkọ títí lọ ọkọ kan tó fẹ́ tẹ́ ọdún yìí nǹkan tó ń mú délé yẹn ọdún yìí nǹkan tó mú délé yẹn kì í ṣọkọ títí lọ ìtorí náà ni wípé ibi tí ń dá ọ̀rọ̀ ìyá wa dúró sí ni pé kàn fura. mo fẹ́ bẹ̀rẹ̀ kiri kan ní pé bàbá akọ̀dọ̀mọdọ̀mọ ẹ ní pé àyànmọ́ ni ẹ wá dákú kí ìyá wa Ajá Kàfílà kí wọ́n lè mọ̀ torí pé ọ̀pọ̀ àwọn èèyàn àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn èèyàn tètè bú ìyá wa lọ rẹpẹtẹ wọ́n ti sọ̀rọ̀ sí ìyá wa lọ rẹpẹtẹ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí ìràwọ̀ kan níṣẹ́. báwo ni ìràwọ̀ ṣe ń gbàyàn mú táàbì tètè mọ̀. ẹ ṣeun olóòtú ẹ jẹ́ kí n sáré yan pẹ́rẹ́pẹ́ ẹ rí ajá ẹlẹ́dẹ̀ ẹran tú mẹ́ta hùn kẹjẹ ìyẹn mẹ́ta hùn àwọn wọn sọkọ ìyá wọn ni ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí wọn lóde ọ̀run o ìṣẹ̀lẹ̀ ìbáyìí ló ṣẹlẹ̀ sí wọn lóde ọ̀run táwọn bàbá wa mọ ìràwọ̀ tó gbérúfẹ́ èèyàn bẹ́ẹ̀ dúró tí wọ́n mọ ìràwọ̀ tó gbérúfẹ́ ẹran dúró tí wọ́n mọ ìràwọ̀ tó gbérúfẹ́ ẹdìyẹ bẹ́ẹ̀ dúró àwọn nǹkan bẹ́ẹ̀ dúró tíjọ́ tí wọ́n bá wo àkọsẹ̀jayé ọmọ tí irú ìràwọ̀ yìí bá jáde wọ́n mọ̀ ṣe ìwọ̀fúnlẹ̀ kan náà pé dákun o irú kan báyìí ó ṣẹlẹ̀ sí ẹ lọ́jọ́ iwájú o. má gbọ́kọ̀ àbúrò ẹ wò ẹ lójú o. bẹ́ẹ̀ ni olóòtú la mo fi sọ wípé ìràwọ̀ ní dààmú. a jẹ́ pé ìyá wa Ajá Kàfílà káwọ́là táwọn fẹ́ wò ní sí a wò pé ká gbé mọ̀sẹ́ gbẹ gbà ohun tí ń ṣe wọ́n àwọn gò mọ ohun tí ń ṣe wọ́n. èyí ìràwọ̀ ní da ìyá wa láàmú tó ṣe pé kì í ṣe àwọn nìkan tí wọ́n la rí tà ń sọ yìí. bàbá akọ̀dọ̀mọdà wa tábà wá sọ pé torí àwọn èèyàn tí wọ́n máa wo fídíò yìí káàkiri ayé àwọn èèyàn sì ń wò lórí íńtánẹ́ẹ̀tì wọ́n wò lórí YouTube wọ́n wò lórí ẹ̀rọ ayélujára tábà sọ pé ìyàwó mọ ohun tí wọ́n ń ṣe ìyàwó sì wọ́n tún fi Quran wọ́n fi ń jẹ́rìí ọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn àyà. ọ̀rọ̀ tí ó gọ ni ò ní jẹ́ agbọ́n sẹ́rí ká fi ọ̀rọ̀ àyà sílẹ̀ wọ́n gbọ́nlẹ̀ Mọ́kà wọ́n gbọ́nlẹ̀ Yorùbá wọ́n gbọ́nlẹ̀ Haúsá tá a bá ní àtò ọgbọ́n wọn pọ̀ kì í ṣe ọgbọ́n ilẹ̀ Mọ́kà kì í ṣe ọgbọ́n ilẹ̀ Lárúbáwá ló borí gbogbo ọgbọ́n lóde ayé ẹja pààyàn tí ó tá a bá ní pé ọmọ mi sọ Lárúbáwá ọmọ mi ṣe ó ti nímọ̀ irọ́ ni ẹ pààyàn tì ìmọ̀ Lárúbáwá ọ̀tọ̀ ká pààyàn tì tí a bá sì ní gbogbo nǹkan tí ìyá wa ń tú nínú Kùránì tí a bá dọ́dọ̀ àwọn àfa wọn ó tu ká pààyàn tì ká pa ti ìmọ̀ tí ń dédé àsìkò yìí pé ìràwọ̀ ní dààmú ìyá wa tẹ́ ẹ bá ní ká wọ ìgbò ìyá wa yìí tí a bá ní àwò dáadáa olóòtú wọn mọ̀ jẹ́ ọmọ kan ní dín lòràwọ̀ ọjọ́ Jímọ̀. wọ́n mọ̀ lòràwọ̀ ọjọ́ Jímọ̀ àbó ṣe é ṣe kó jẹ́ pé ọjọ́ Jímọ̀ lọ bí wọn tó bá jẹ́ pé ọjọ́ Jímọ̀ ni wọ́n bí ìyá wa ṣé òun ló fà á tí ìgbésí ayé wọn lè rí báyìí. àjẹpẹ́ àwọn ọmọ ọjọ́ Jímọ̀. kì í ṣe gbogbo àwọn ọmọ ọjọ́ Jímọ̀.